wọ́n ní kí n sọ fún yín pé àwọn fẹ́ sáré dé ọ̀dọ̀ pé tí ẹ bá ti dé kẹ́ ẹ dúró de àwọn náà lè pẹ́ dé. ìṣòro tó máa dé bá wa tí a ní borí ẹ̀kọ́ lọ́wọ́ máa gbé bá wa bẹ́ẹ̀ mi náà ni ara rẹ̀ ti yá gbogbo ara ò yá nǹkan kan ń ṣe ọpọlọ ń ṣe bá ń ṣàwò yẹn ti di àfisẹ́yìn tẹ́gùn fi ṣọ Bíọ́lá ọmọ bàbá ẹ̀ kí ló wá ṣẹlẹ̀ tí gbogbo ẹ̀ fi stress wà lójú ẹ̀ báyìí. ẹ̀yin ẹ̀ tún bẹ̀rẹ̀ mo wàhálà láti bàtẹ́ ti wà níṣà ábí la fi máa ń sùn dáadáa òun dẹ̀gẹ̀rẹ̀ kò ní fẹ́ tó bá ti rí mi pé mo tẹ àwọn ìkó náà bàbá mi dúró. anyway adúgbò fọlọ́ gbogbo ara ò yá yẹn ìyẹn ti gbà fi sẹ́yìn tẹ́gùn fi ṣọ ara ti yá báyìí. You wanna see me, Abo? Definitely you're gonna see me. No problem, Abo. Why do you want to show up? Mama fẹ́ mi. Àbí ọmọ bàbá ẹ̀ ní kọ́kọ́ máa lọ́mọ mi bí olóńgbò. Kí ni? Ó dàbí ẹni pé kíni kan fọ ọkọ mi. Ọkọ yín bò. Ẹ dúró. Ẹdúró sùn. Ẹdúró. Ẹsẹ̀ sùúrù. Mo jẹ́ gbèsè. Àyàmọ́ ẹkùn wọn pèsè, wọ́n délé ọlọ́fin wọn bú gọrọmú. Wọ́n náà wọ́n pa múkúsẹ́rí ọmọ Ọ̀rúnmìlà. Ọ̀rúnmìlà lẹ́nìí kò lè pa múkúsẹ́rí ọmọ òun. Wọ́n náà kì í torí ọ̀kan ṣoṣo ọkà bàbà kọ́tí. A kì í torí ọ̀kan ṣoṣo ẹ̀yìn kásẹ́po. Àfọlábí ò bá a bá pò ń pópó alàyè ní dáhùn. Ẹ̀mẹ́ta là ń pòwé etí. Àfọlábí ò! Àfọlábí ò! Àfọlábí súré tètè kó wá jẹ mí ní o. Àfọlábí ò! Bàbá kò dáhùn. Ọ̀rẹ́ méjì ẹ gbà mọ̀ràn báyé ti rí lànà ní tẹ̀ní ṣe mí bí ọlọ́run ẹ má bàyé jẹ́ ṣe ọ̀rẹ́ méjì ẹ gbà mọ̀ràn báyé ti rí lànà ní tẹ̀ní ṣe mí bí ọlọ́run ẹ má bàyé jẹ́ ṣe pẹ̀lẹ́. Ọ̀rẹ́ méjì ẹ gbà mọ̀ràn báyé ti rí lànà kọ́ ní tẹ̀ní ṣe mí bí ọlọ́run ọ̀rẹ́ o ẹ má bàyé jẹ́ ṣe pẹ̀lẹ́. Jáde yẹ mi sí. Nǹkan mi máa tún ti ṣẹlẹ̀ o. So quick. Mi ì lọ, nǹkan mi tún ti ṣẹlẹ̀. Kí ló tún ṣẹlẹ̀? Ṣé mo pé láàárọ̀ yìí mo sọ fún yín pé mọ́tò mi yẹn ó break down wípé kí mẹkáníìkì wá gbé kó lọ bá mi tún ṣe. Mechanic ti wá gbé mọ́tò ẹ̀ lọ náà. Nítorí pé mo níbi tí mò ń lọ tó important mo bá lọ mú taxi tó gbé mi iwájú ilé ọ̀rẹ́ yín Mr. Fọlábí la gbà kọjá mo bá rérò ń bẹ̀ tí wọ́n pé síbẹ̀ bẹ́ẹ̀ ni bàbá oní taxi bá bẹ̀rẹ̀ sí ní lament pé àṣebí èèyàn ṣe ń kúre nǹkan kan bá ní bàbá ta ló kú ó níwájú ilé ibi tó ń dúró sí yẹn ó lẹ́ni tó nílé yẹn Mr. Fọlábí ó ló ti kú ṣe rò pé bàbá oní taxi yẹn ò mọrú ẹni tí mo jẹ́ kò dẹ̀ mọ bí mo ṣe jẹ́ sí bá ní bàbá ẹ̀ tán padà ni mo ṣe ń bọ̀ lé Afọlábí ti kú. No, kò possible now. Ó lè má jẹ́ Fọlábí tiwa náà ń sọ, ó lè jẹ́ another Fọlábí ló kú. Ó ṣe láti jẹ́ Fọlábí ò sick kò ṣàìsàn nǹkan kò ń ṣe, ó ṣe láti kú. No. Dájú yẹ mi sí. Ojú ara mi ni mo fi rérò tí bàbá yìí dẹ̀ tún confirm ẹ̀ fún mi. Listen, o rérò ń bẹ, but o confirm pé ṣé Fọlábí tí wọ́n mọ̀ tó jẹ́ family friend wa ṣóun ni àbẹ́lò mi, o confirm now. Ọ̀rọ̀ kú ló dẹ̀ mú yẹpẹrẹ bẹ́ẹ̀ yẹn. Ẹ wá lọ múra ká lọ kí wọn. Ìgbẹ́ ń gbọ̀n mi. Ìgbẹ́ bá wọ. Fọlábí ṣe ń láti kú. Ẹ dáhùn dáàdi yẹ mi sí ẹ dáhùn. Wá ṣe sùúrù. Ìṣòro ọ̀rọ̀ tó délẹ̀ yìí okun ò ní wó ruru káwà ruru. Kí ni a máa ṣe o? Tí ẹ jẹ́ kí n wọlé, jẹ́ kí n confirm náà, jẹ́ kí n mú fóònù mi. And aside that,
Ọlọ́run má jẹ́ orí bẹ́ẹ̀ tó bá rí bẹ́ẹ̀ o mọ̀ pé ó yìí léwu fún mi àti ẹ láti sáré lọ síbẹ̀ pẹ̀lú tó wà on ground lọ́wọ́ báyìí ṣe mọ̀ pé family wa àti tiwọn sí ń go tam lọ́wọ́ yìí ìjà wà láàrin wa béèyàn bá dẹ̀ débẹ̀ ó máa rọ àwọn èèyàn wọ́n lè prove funny wọ́n lè prove somehow ìgbà náà náà máa sọ oríṣiríṣi máa abuse èèyàn anyhow ó rò pé ó yìí bá sùúrù ó mọ̀ tí máa ṣe tí n bá wọlé nsìn tí n bá mú fóònù mi jẹ́ kí n pe méjì nínú àwọn ọ̀rẹ́ wa tí wọ́n bá ti bá mi confam ẹ̀ pé bẹ́ẹ̀ ni à á ṣe gbogbo necessary things gbogbo tó bá yẹ ká ṣe à máa jó tó bí ọ̀la sí ọ̀túnla káwa tó lè yọjú mo advice káwa má sáré lọ báyìí but first and foremost tí ẹ jẹ́ kí n confam lórí fóònù confam máa bọ̀ mi ò tí ì délé just call. ọ̀rẹ́ méjì ẹ̀ gbà mọ̀ràn báyé ìrì lànà kọ́ ní tèmi ṣẹ́mi ń bí ọmọ rẹ kan òkú tó olókùn ibo ló wà. ṣé ọlá ó wà ní ìlú òyìnbó. ṣé o sì. mo rí àmì burúkú kan mọ́júmọ́ yìí nípa ẹ̀ àmì ọ̀hún ó lágbára púpọ̀ àpẹẹrẹ burúkú ni yóò wá wálé á ṣe ètùtù sí lára á ṣiṣẹ́ sí kò gbọ́dọ̀ kú torí ẹ̀tí àwo ẹ̀rín ọ̀gbẹ̀rì ni. irú àpẹẹrẹ wo àti wípé irú ètùtù wo la fẹ́ ṣe. ṣé yóò wálé. sọ irú ètùtù tẹ́ fẹ́ ká ṣe náà. ọ̀hún ètùtù garawa epo méje odidi màálù orí màálù yìí láfi bá ní ọba nípìn òun òní ọba sọ̀rọ̀ gbogbo nǹkan tó bá fẹ́ ní ọba màálù yìí sọ lábàárì mọ́lẹ̀ níkú bá fò làrùn bá fò ní nǹkan burúkú bá forí ẹ̀ ló bá ń gbélé ayé àlàáfíà ló bá parí. ẹ worú màálù tí ẹ sọ ipa máa rì mọ́lẹ̀ yìí garawa epo pupa èmi fẹ́ kẹ́ bá wa wá àwọn nǹkan míì bí ohun ẹbọ ta tún lè ṣekún káwa bá ṣe níbí kóhun dúró ẹ̀ sílùú òyìnbó. irọ́ o dandan ni kọ́ wálé o torí ojú àwọn làwọn fi gbọ́ bẹ̀ ẹnu ẹni láti fi kọ́ méje oní ọba ẹni ọ̀nì pé òun ní ọ̀sán tó fẹ́ àdínkì ọ̀fẹ́ fúnra ẹ̀. ṣẹ́rí nílùú òyìnbó tó bá tiẹ̀ fẹ́ dàbẹ̀ ni pé a fẹ́ pé kó wálé òun láti ti táìmù ara ẹ̀. ó gbọ́dọ̀ wálé. àsìkò ọlídé ló lè wálé. Adéròǹgbé ó gbọ́dọ̀ wálé jẹ́ ó wálé àní kó wálé tèmi yé mi. màá máa gbìyànjú àmọ́ mi ò ṣèlérí pé ó lè wálé. kọ́ wálé mo sọ fún ọ. ọ̀dà màá try. kọ́ wálé o ọwọ́ ẹni là á fi tún wà rẹ ní í ṣe o. ṣó ti tán. ọ̀tán. dáàdì Yẹ́misí abẹ́rẹ́ nǹkan tíyàwó ọ̀rẹ́ yín Mr. Fọlábí ṣe ni àfi bí ìgbà kó ti mọ̀ pé mò ń bọ̀ lọ́jà lẹ́nu ṣe rí bí mo ṣe ń páàkì báyìí ṣe ló pakuru mọ́ mi tó kó aṣọ mọ́ mi lọ́rùn kò máa lóun ò ya aṣọ mọ́ mi lára ọpẹ́lọpẹ́ àwọn ìyá lọ́jà àwọn náà gbà mí kalẹ̀ lọ́wọ́ ẹ̀ ló bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ló ń pariwo